Welcome to Kábẹ̀rẹ̀ Mọ́rẹ́ TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Ìgbéyàwó ojú mi ò dẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ìgbéyàwó ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Mo kẹ́yìn bàbá wa àtẹ̀yìn màmá wa, mo kẹ́yìn àná wa, alága ìdúró ẹ ṣé gan, àpáàtò ṣe wá sí àtàwọn tí wọ́n ṣe mọ́dìrú, ẹ̀yin ọ̀rẹ́ ọkọ pẹ̀lú ìyàwó ẹ kú àgbọ́ dìde, ẹ̀yin tẹ́ wá látòkèrè ayọ̀ lẹ máa bá lé, lọ́jọ́ ìdùnnú wa a ò ní rógun pààyàn kéke, èmi ni bàbá ìyàwó fẹ́ ni tí ò bá mọ̀ mí, ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Yá Ibunati ìwọ ọmọ mi, yá Ibunati ìwọ ẹ̀yìn jú mi, mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ bi ẹ́, ronú jinlẹ̀ dáadáa kó tó fèsì fún mi, torí mi ò ra fọwọ́pọ̀nà kan tí mo wọ́ dúró. Ilé ọkọ tó ń lọ yìí ǹjẹ́ o ti ṣe tán? Torí pé láti òní ló ti dìyàwó ẹnìkan, a kì í dénú omi ká tún máa kígbe òtútù mọ́ o, rò dáadáa jọ̀wọ́ má dojú tì mí. Rábùgọ́dúnlẹ̀ alálẹ̀ ìlàlà àtọ̀lá má kọ́kọ́ jọlọ jolojolo, má kọ́kọ́ ẹ̀wọ̀n jiyàn nílé, má ṣe jáde mọ́kọ́ rẹ̀ ṣètò bínú bí. Bẹ́tí ń jọmọ́ tí mo bá sọnù ẹ̀ dákun ẹ̀ rí mi yé, toró ojú mi ò tọrọ mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Sàmì àdúrà agara òní dá ẹ, tiwantiwa làáfóbìnrin sùúrù dọ́wọ́ ẹ, rántí pé wà tíyàwó rẹ nìkan kọ́ ló bí yín, kò sì rọrùn kí wẹ̀yìn méjèèjì ò jọra dọ́gbadọ́gba, àdúrà òwúrọ̀ pẹ̀lú tálẹ̀ jẹ́ kó mọ́yìn lára, torí ẹni bọ́ lọ́wọ́ ọba tí ò ní jogún oko, ẹ̀kọ́ bá ṣe ń bóbìnrin gbélé ń bẹ nínú Kùránì o, súnmọ́ àwọn àfà tí wọ́n mọ̀ tún mọ̀ kò sì kọ́yàwó ẹ̀. Má sọ̀yàwó ẹ̀ dàpò ẹ̀ṣẹ̀ má bá yan dì rárá. Kò ní pẹ́ kò sì ní jìnnà máa wá báyìí kò mọ̀ ọ́. Toró ojú mi ò tẹ́yìn mọ́ o, ẹ̀ dàpò ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ìgbéyàwó. Yá Ibunati ìwọ ọmọ mi àlójọ ọwọ́ ẹ. Yá Ibunati ìwọ ọmọ mi àlójọ ọwọ́ ẹ. Má béèrè lọ́wọ́ kan ẹ pé ta ló fẹ́ràn jù o nínú ìwọ pẹ̀lú màmá tóbi. Yá Ibunati tẹ́tí kò gbọ́ mi sẹ́, má béèrè lọ́wọ́ ọkọ ẹ pé ta ló
fún ẹ. tóbìnrin bá ń tẹríba á rí tọwọ́ ọkọ gbà ó. o gbọ́dọ̀ jáde nílé láì gbàṣẹ́ lọ́wọ́ ọkọ. bọ́lọ́n bá kẹjọ bọ̀ ẹ lọ má ṣe yànga sọkọ. jẹ́kẹ́ bí ọkọ ó mọ̀ pé ilé rere ló ti wá. má fojú mi gbolẹ̀ ọmọ tiẹ̀ náà agbọ́ tiẹ̀. toró ojú mi ò tẹ́yìn mọ́ ojú mi ò tẹ́yìn mọ́ ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ìgbéyàwó, 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 ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. ìmọ́tótó ilé dọ̀wọ́ ẹ ìwọ ìyàwó. ìmọ́tótó ilé dọ̀wọ́ ẹ ìwọ ìyàwó. má dẹ̀ rojo ẹ̀pọ̀ ẹ̀pẹ́ nìkan kó dà má sọ fún mi. torí ọlọ́run má bá wọn kẹ̀kẹ́ káríyá wímẹ̀ o. torí ọlọ́run má bá wọn kẹ̀kẹ́ káríyá wímẹ̀ o. ọkọ ń fabọ́ ọkọ ń fọṣọ ìyàwó ń pẹ́ wọlé. ọkọ ń fabọ́ ọkọ ń fọṣọ ìyàwó ń pẹ́ wọlé. tó bá yé wọ pẹ̀lú ọkọ rẹ rántí ẹni tí kò yé. kílé aláyọ̀ ó má di kíkan ni mo ṣe ń pariwo. torójú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ìgbéyàwó, 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 ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. tọkọtaya ẹwọ tún ẹwọ sẹwèrò bó ṣe gbé. tọkọtaya ẹwọ tún ẹwọ sẹwèrò bó ṣe gbé. mo ń gbé nítorí kinní kan torí tíyìn ni. ẹnu òtún máa ń wò gbọ́dọ̀ sọ ẹ ṣera yín lọ́kàn. ẹ má jẹ́ kẹ́ran tó o so jẹ́ iye tí wọ́n so. ẹ má ṣe jẹ́ kẹ́ran tí wọ́n so kó jẹ́ iye tí wọ́n so. torójú mi ò tẹ́yìn mọ́ o, ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ìgbéyàwó, 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 ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. ìgbéyàwó 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 ìgbéyàwó. ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ìgbéyàwó, 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 ìgbéyàwó. ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi Jẹ́jẹ́ ìgbéyàwó. àlójú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́. Ìgbéyàwó, ìgbéyàwó, ìgbéyàwó ìgbéyàwó. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. bàbá ìyàwó ń ṣàdúrà fún ọmọ ẹ̀ ó ń ké ẹkún ayọ̀ ni. Bàbá sùn òkè. bàbá ìyàwó ń ṣàdúrà fún ọmọ ẹ̀ ó ń ké ẹkún ayọ̀ ni. Bàbá sùn òkè. ẹkún ayọ̀ ni bàbá ń sùn ó ń ké ẹkún ayọ̀ ni. Bàbá sùn òkè. ìyá ìyàwó ń ṣàdúrà fún ọmọ ẹ̀ ó ń ké ẹkún ayọ̀ ni màmá ń sùn. Ya aliman muqaffidi. Ọlọ́run ọba tí mo ní ká dúpẹ́ fún yìí dá a dúpẹ́ fún dáadáa yìí. Ọba tó ṣọ́ wa láti ìgbà tí a ti wọnú ọdún 2025. Ẹlẹ́mú ò ti sọ lẹ́ẹ̀kan lẹ́nu wẹ́rẹ́ tá a wọnú ọdún tuntun yìí. Ìtẹ́ ti kún ẹni tó bá bà ní ọmọ ọba tí yóò jẹ́ káwọn ó sínú wọn ọlọ́run bá hàn dáadáa pé fún ẹja ní alihamudulilayi rabbil alamin. يا ذا الجود wal majdi. والمجد والعلا tabarakta tu'ti. تبارك
ساقطة تعطي ما تشاء وتمنع. báàdì wọn gbẹ́jẹ́ ní lẹ́nu yìí ẹlòmíì ò fi ara tó ní àlàáfíà ẹlòmíì ò fi wọ́ àlàáfíà òun ti ń jẹ́ sẹ́líwọ̀n ọlọ́run ti gbà lára rẹ̀ wọ́n di gbogbo ọ̀nà máa ní kí ló ṣe yóò ní bíbá ń dùn bíbá ń dùn bíbá ń dùn òun àmọ́ pé káàkiri ọba tí ò jẹ́ ká burú bẹ́ẹ̀ wọlé tì wá kì í ṣe pé bóyá ní sàárà ju ẹni náà lọ kì í ṣe pé bóyá àmọ̀ràn kì jù lọ kódà àmàwẹ́ gbà jù lọ ó wu ọlọ́run ló fi kàn án ọba tí ò fa burú kàn wá ẹja ní alhamdulillah. kàlàhàmùdù wà nù àmàhù wàlmùlùkù rabbana. فلا شيء على منك عمدا ومجدا. فلا شيء على منك عمدا ومجدا. أكبر الله أكبر الله أكبر. لك ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم. سبحان ربك سبحان ربك الله رب العالمين رب العالمين. alákùnrin bàbá ni wọ́n kọ́ lọ síwájú ọlọ́run ọlọ́run kó bá a dójú ọ̀rẹ́. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من السماء الهداي من الشيطان الرجيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله الحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. ولا حول ولا قوة ولا حول ولا قوة بالله العلي العظيم إلا بالعلي العظيم. سبحان الله سبحان الله الحمد لله الحمد لله لا إله إلا الله ولا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. لا حول ولا قوة ولا حول ولا قوة بالله العلي العظيم إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله الحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. ولا حول ولا قوة ولا حول ولا قوة بالله العلي العظيم إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا سيدنا محمد محمد وعلى آله وعلى آله وصحبه وصحبه وسلم وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا وعلى محمد آله وعلى آله وصحبه وصحبه وسلم وسلم اللهم سلم. وسلم. lẹ́yìn ìgbà tí a ti kí ọlọ́run الله tí a yin anabi Muhammad صلى الله عليه وسلم. sallallahu alayhi wa sallam àwọn àlùfáà wa tí wọ́n fi mọ̀mọ́ wa àwọn tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run sábà wa kẹ́ wọn آمين ọlọ́run sábà gẹ̀ wọ́n آمين àwọn tí wọ́n kù láyé ọlọ́run mọ́sàbà ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ آمين ọlọ́run sábà ṣàánú fún wọn آمين ọlọ́run. la hawla wala quwwata إلا بالله العلي العظيم. abẹ́ ọlọ́run fún àwọn àlùfáà wa tí wọ́n wà ń kalẹ̀ bàbá wa imam káfí akóredé ọlọ́run sábà ṣàánú fún yín آمين ọlọ́run fìlẹ̀ آمين bàbá wa imam olódó ọlọ́run ṣàánú fún yín Àmín o. ọlọ́run fìlẹ̀ آمين makanda wa sarafadé ọlọ́run ṣàánú fún yín Àmín. ọlọ́run fi yín sílẹ̀ Àmín. la hawla wala quwwata إلا بالله. bàbá wa mukadam gbogbo àwọn bàbá àlùbáríkà àwọn bàbá wa àwọn bàbá ọmọ
tí wọ́n gba ọmọ lọ́wọ́ lẹ́nu ọlọ́run sàbàtà fún yóò àárọ̀ yìí ti dá ọ̀tún dá alẹ́ yẹn ló sàbí ọ̀dà nínú ọlọ́run. àmín. ọlọ́wọ́lá kù wọ́tà. ilá bílá iyì àbí. bàbá àdàtọ̀ wà ní ìjòkó pátá yẹn ọlọ́run sàbà síjú àánúwò yìí. àmín o. ọlọ́run mọ̀ fi sílẹ̀. àmín. ayé ti ń dá ọjọ́ máa dá sí. àmín. láfọlẹ́wọ̀lá kù wọ́tà. ilá bílá iyì àbí. àdàlọ́ ọmọ gbogbo ẹ̀yin ló máa gbárùkà láti ìdílé ìyàwó tí ẹ wà ní ìjòkó ọlọ́run àti àdúgbò yín. wọ́tà. ilá bílá. tọ́ bákan náà àwọn ìdílé ọ̀pọ̀ tí àwọn ọlọ́wọ́ ìjókòó látòrí àwọn àpapọ̀ tí wọ́n wà ní ìjókòó ọlọ́sàbà tó ń fọyọ́ ọdún sílẹ̀ mọ́lẹ̀ náà ọlọ́wọ́ yóò kú ẹ̀rọ láàánú ọlọ́run ṣe ọlọ́run ọlọ́run pọ́tà lórí tó kú àwọn ọ̀rẹ́ tó wà bẹ́ẹ̀ ọlọ́run àti ìjú ayé òyìn tí ọjọ́ ìdílé ọkọ náà ọlọ́run àti nínú 50 àti wá gba 15 kókò 35 báàmì ẹ̀ wọ̀dọ̀ mi mo fẹ́ kówó yìí pé 20 bí o bá tiẹ̀ ní lọ tó ń ta wíwọ̀n ètò pé 20 bá ti wọ́n 1,000 márùn-ún owó náà ti pé. ṣé ọlọ́run Abdul Fatahi tí wọ́n ṣàfihàn rẹ̀ lónìí mọ́jì ó dọ̀la ká gbẹ́kú rẹ̀. ọ̀ya báàmì ẹ̀kọ́ gbé látọ̀dọ̀ yín kókó 20 káàmù pé 20 la gbà lórí àfihàn yín á tó wá pè ya wa jáde. ọ̀ya báàmì ẹ̀ bẹ́ẹ̀lì ń bẹ́ẹ̀ báàmì ẹ̀ fẹ́ bí lẹ̀ ni ogun 5,000 ẹ̀dá kan kó wọ́n pé 5,000 báàmì àgbà ní pẹ̀tù ọ̀lá àkùrọ̀ ó lè jẹ́ àtẹ́wọ́ bọ́lọ̀ sáàtì bẹ́ẹ̀ kánilá haúlà wàlá quwwata illa billahi al-aliyyi al-azim kan Abdul Fatahi wọ́n ṣàfihàn rẹ lónìí tó bá dọ̀la lọ́dún tuntun yìí wọ́n jẹ́ òdòkú àwọn bá mi ẹ̀ wípé ló ń dáadáa báwo àgbà Alhaji Abdul Fatahi lórí àdúrà ẹ kó wọ àdúrà rẹ jáde ọlọ́run wọ́n jẹ́ òdòkú báyìí ẹ sáà dé fowó ilé mi lẹ àwọn alájì mi ò fi rẹ o yóò pé wàhálà yóò pé 20 o ti kú fún báyìí gbogbo ní pátá ẹ̀ nínáwó tán ẹ̀jẹ̀ ní Allahu Akbaru ẹ̀rẹ́ bìtì ní ẹ̀lẹ́ ni ẹ̀jẹ̀ ní Allahu Akbaru ẹ̀jẹ̀ ní Allahu Akbaru ọmọ àgbà Alhaji Abdul Fatah ọ̀làdẹ̀jọ gbogbo rẹ̀ tọ́lọ̀ ti ṣe fún yín ọwọ́ ọ̀bàjẹ́ òní kan àmín ọwọ́ ọ̀bàjẹ́ òní kan àmín wala la hawla wala quwwata illa billahil azim owó ni náà tó bá kù díẹ̀ gbogbo 20 ni wallahi yẹ pé. lábẹ́ bẹ́ẹ̀ a lọ síbi kí a ṣe àfihàn yá ìyàwó ọmọ àgbà ọ̀làdẹ̀jọ Fatima ẹ dákun bó ni wọ́n wà rí ìyàwó àgbà ọ̀làdẹ̀jọ kódà tó ká má ṣàfihàn yín ẹni Allahu Akbaru ẹni Allahu Akbaru aṣàfihàn yín lónìí ọlọ́mọdé àfihàn náà pàmí o. ìyá yìí torí rẹ̀ mo fi wá tí ń rí ọ lẹ́yìn wọn ìyá yìí torí rẹ̀ mo fi wá ẹja máa bọ̀ lẹ́yìn wọn. bá mi ní kòtù ìyàwó yín ló dó yìí ẹ dákun ká máa bọ̀ lọ́wọ́ kan náà ká máa bọ̀ lọ́wọ́ kan náà ìyá ìtorí rẹ̀ mọ ìwá ẹja máa bọ̀ lẹ́yìn wọn ojú òní. gbogbo àwọn ìyá mi tó ń bọ̀ yìí wọ́n pọ̀ jù báyìí lọ ẹ dákun torí ìyá ìmọ̀ fi wá máa bọ̀ dákun. àwọn àgbà wẹ́rẹ́ ahlan wa sahlan bi hudurikum àbá àgbà wẹ́rẹ́ akínyé o gbogbo àlámọ̀rí yín wẹ́rẹ́ yẹn máa já sí ẹjá sàmì fún wa la hawla wala quwwata ìyá ìmọ̀yàn tó pọ̀ ìyá ìgbàjúmọ̀ púpọ̀ kí ló dé náà wájú báyìí lọ. ń bọ̀ lọ́nà. ìyá ìgbàjúmọ̀ lórí dáadáa kí ló dé mami ẹ̀wẹ̀ àbí sẹ́yìn wọn bá àwọn tẹ̀ pé náà ni. torí ìyá ìlà fi wá máa bọ̀ mami àgbà afẹ́gbà 10,000 lórí àfihàn yín fún ilé ti sí jẹba ti gbogbo ẹgbẹ́ ní Allahu Akbaru Allahu Akbaru 15 wà náà yóò pé Allahu Akbaru owó náà pé yóò bá lo gbogbo jásádì fi gbowó lẹ́lẹ̀
yóò di bí tẹ̀síìmù ní ìta ló jalè ẹ̀ gbọ́dọ̀ síra rẹ̀ lórí jírísà yìí. mọ́mí ẹ̀bọ̀ ọládẹ́jọ ẹ̀ ní mọ̀tàárì ọmọ ẹ̀ jásà mi ni amínà tó bá lọ ń bílì àwọn èèyàn tó wọn mojú wóróworó wò ó sì gbogbo ara ti tẹ́lẹ̀. mọ́mí ẹ̀bọ̀ ọládẹ́jọ ọlọ́run ní jẹ́ mọ̀tàárì ọmọ yìí àmín àtàwọn tí wọ́n ṣáájú rẹ̀ àtàwọn tí tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tẹ́ẹ̀ tó padà jókòó dùnú wọn àmín ẹ mú wàdúrà rẹ̀ jáde mọ́ wàdúrà ẹ má mọ̀tàárì rẹ̀ wàdúrà rẹ̀ lọ́lẹ̀ iṣẹ́ bisimilahi ina àtẹ̀yìnà ẹ kíkẹ́ lọ́lẹ̀ jókòó bisimilahi rahman rahim iná àtọ̀yìnà kàlíkọ́sà wasalli lirabbika wanhar inna shani'aka huwal abtar. tí ọmọ bá ti fún kan nù wọn ló wà dùn ẹ lọ́lẹ̀ jókòó. ẹ jẹ́ ní Allahu akbar. Allahu akbar. kí ni ilé ọkọ àgbọ̀lọ̀ tóbi. Allahu akbar. ẹ̀yin bá mi ẹ̀gbọ́lọ̀ tóbi. Allahu akbar. ẹ̀yin bá mi ẹ̀gbọ́lọ̀ tóbi. Allahu akbar. ọlọ́dà kan àbíọ́ má jẹ́ apádà sókè lórí ìjókòó yìí. àmín. sàmì dáadáa. àmín. lábẹ́ bẹ́ẹ̀ a lọ síbi kí a ṣe àfihàn bàbá ọkọ ayé yìí. bàbá ọkọ ẹlẹ́kùnrin hajj Abdulrazak àwọn aláàjì wa Abdulrazak bàbá onídùúró tó ní tọ́lọ́run ní fi ẹkún pẹ̀yìn rẹ̀ fún wa. bó ni wọ́n gbọ́ ìdákun. Alhaji Abdulrazak ìdákun kí wọ́n máa bọ̀. kí wọ́n máa bọ̀. máa bọ̀ wá. ẹ̀yin bá mi ni. Allah akbar bó mo ti abẹ́ síwájú àwọn bá mi ráyè. tọ́ ẹ ṣe bí ẹ náà ni. pé ìdílé Abdulrazak bàbá ọkọ ni wọ́n pè yí torí rẹ̀ mo fi wá dákun máa bọ̀. àwọn bá mi àgbàlagbà jì wọ́n ti wà ń bì. pé ìtorí wọn mo fi wá àyè yìí ibi láti rí ọ. ibi láti rí ẹ. lọ́tọ̀ bá ti jókòó gbọ́ nǹkan mi lọ́wọ́ arán bì nù. àwọn àjẹun ni. gbogbo yẹn pátá ẹ balẹ̀ dáadáa. àmín. ẹ kúkú rán mi ládùúgbò àwọn òṣìṣẹ́ ẹ balẹ̀ dáadáa tẹ́tẹ́. àmín náà. àti ẹ sàmí àti ẹ sàmí ẹ balẹ̀ dáadáa tẹ́. àmín ọlọ́run. ọba àgbàlá ajọ́ Abdulrazak. àná wọ sáárà bí hudúrìkù. akínyìn o. ẹ wo bí wọ́n ti yá yìí. àná wọ sáárà. báyìí àgbà ẹ máa bọ́ wájú àwọn bàbá mi ń bì. Abdulhakeem àbí. Alhaji Abdulhakeem mẹ́ta kan máa bọ̀ ọ́ lọ́dún sí. ẹ máa bọ̀ wọ́ ẹ̀dá kan. báàmì ẹ máa bọ̀ ń bì. báàmì ẹni Allahu akbar. Allahu akbar. wọ́n ti àwọn àbá lọ́wọ́ ẹni Allahu akbar. Allahu akbar. báàmì ẹ̀ wojú mi ẹni Allahu akbar. gbogbo ọgbọ́n tata wá láti ìlà ọ̀rọ̀ tó ọlọ́wọ́ ọjà balẹ̀ dáadáa. wọ́n máa mú ìyàwó náà padà bọ̀ lọ́kọ̀ wọ́n já àmú. ọmọ ìdàpọ̀ aburú bẹ́ẹ̀ má jò ṣẹlẹ̀ sí i. àmín. pẹ́sì màkà má lọ o àbí irú kí lélẹ́yìí aburú bẹ́ẹ̀ ọlọ́run ló yẹ wọlé tì í. àmín. ọlọ́run àkúgbàtà. nígbà tí mo wá pè ní díẹ̀ tètè jáde níbo yẹn yẹn dùn kan lọ́gbẹ̀ẹ́ o àwọn bàá mi wá dìde. ìjẹ́ ti mọ̀ pé àwọn náà mo sọ bájẹ́ yọkọ mi ni ìgbà tó bá tó wá ní o tó wá ní ẹlòmíì ewu àwọn bá mi ní ẹja máa bá lọ tó túmọ̀ sí pé ìtì láti bẹ̀ ìfẹ́ tọ́lọ̀ ti fi sí láàrin ọ̀nà ò ní kanjú yọkù ọ̀nà ò sì ní yọ láíláí ọ̀nà àkúgbọ̀tà bá mi ó dùn ẹjẹ́ ìsinmi lẹ́ẹ̀kan nígbà tá a gbowó àwọn tí ẹ wá mú àwọn ọmọ wọn bì àgbà ní 50 ó sì kù owó àfihàn yìí pé wọ́n pè mí àbúrò àyè mi mo sì lè jáde wọn ò fẹ́ lómi ìsinmi à ń bọ̀ lórí ọpẹ́ o. ẹ má bínú. Allahu akbar. ẹ jẹ́ ní Allahu akbar. bàbá àgbà yìí wọ́n ṣe ń tù. ẹ má bínú. bàbá àgbà àwọn náà ṣe ń bí tù. Allahu akbar. nínú wàásù. wàhálà yìí yọ pé gbogbo àwọn olówó ní bẹ́lẹ̀ ìṣòro sí. àwọn àtàwọn ọ̀tá bá ti rí ajúbọ̀ ti lọ tó bá ti gbé káyọ̀ dára wa. ó yá bá mi. ó di 5 nídìí láti láwọn ọ̀nà àwọn àyẹ̀wò àwọn jẹ́ pé kì í ṣe bí àwọn olówó ní bẹ́ẹ̀ bí ó di 6
lórí owó àfihàn ó di 6 Allahu Akbar ó di 8-5 9 10 11-5 ó di 12 báyìí Allahu Akbar ó di 13 mo ti rí o 13 mo ti rí tàbí ó di 14 ó di 15 ó di 16 ó di 16 báyìí ó di 17 ẹgbẹ́ tí ìjọba wà gbàdúrà ẹgbẹ́ tí ìrọ̀jọ́ pé ìyá mi bábí àlájá mi àkí ẹwọ́jú mi owó ní náà ó pé 18 kò sì ní dáa tó kó wọ́n kò 20 kó wọ́n jábọ̀ bí ẹjọ́ kù kò sí ọlọ́run ní sórí yín láàbọ̀ àmì o ajábẹ̀ àti bóòlù ká ti sè kó tiẹ̀ pé 20 àmọ́ ẹgbẹ́ ní ọlọ́wọ́ dúró Allahu Akbar ẹgbẹ́ ní ọlọ́wọ́ dúró Allahu Akbar iye ju yín pátá wọn ò ní fasọ yín dáìmọ̀ àmín ẹsẹ̀ rẹ̀ rè bóyá pé jímọ̀tò ti gbá wọn ẹsẹ̀ rẹ̀ ti yọ aburú bẹ́ẹ̀ ọlọ́run ní jọ kọlù yín àmín bẹ́ẹ̀ ti wá bí pẹ̀lú dùnú ẹ padà sílé pẹ̀lú dùnú àmín wala hawla wala quwwata illa billahi ẹ̀kọ́ níbi tí mo wí bá mi ẹ̀sìn dáadáa fún mi ẹ mú àdúrà rẹ̀ jáde ọlọ́run jẹ́ abalẹ̀ dáadáa bá mi ẹ mọ̀ séun bá mi ẹ mọ̀ séun owó àdúrà rẹ̀ nù bá mi owó ńlá lè yẹn wọ́n ti o bá mi àgbà ẹ mọ̀ séun Allahu Akbar Allahu gbogbo yín bàtà ẹ̀ ní náwó tán àmín sàmì dáadáa ni kúwàtà illa billahi ìyá ọkọ alhaja wa Muhinat alhaja Munirat àbí Allahu Akbar mọ́mí tí wọ́n yá yìí ni ẹjẹ́ ní Allahu Akbar gbọ́lọ̀ tóbi dáadáa Allahu Akbar àwọn bá mi ò gbọ́lọ̀ tóbi dáadáa Allahu Akbar nítorí ìyá ọkọ mi fi wáyé dákun má jà ẹsẹ̀ máa kú ọ́ máa bọ̀ àwọn ìyá mi tó jókòó ní fún ọmọ àárí gbogbo yín pátá ẹ balẹ̀ dáadáa sẹ́ àti ẹsẹ̀ àmì àtẹ ẹsẹ̀ àmì ẹ balẹ̀ dáadáa mami àgbà ọba tí ó sọ ọkọ dòní táwọn ní ìyá ọkọ dà ẹ̀yìn náà wọ́n. Allahu Akbar ọba tí ò jẹ́ aláṣáájú ọmọ dúpẹ́ ní o mélòó lẹ́nu tó lọ wọ́n ní ó ti kú bẹ́ẹ̀ wọ́n wá sóbì dáhùn ní àwọn bàá mi náà bí ayé kókó tí mo sọ yìí wọn ọba tó sọ yìí lọ tó sọ yìí dé kò wá jẹ́ kí o yín mọ lọ́yọ̀ ọ̀rọ̀ bùnmọ́ méjì ló tún wá ní ẹ̀tọ́ jẹ́ ya ọkọ̀ lónìí ẹ̀jẹ̀ ní Allahu Akbar máa ní wọ́n pọ̀ láàyè ọpẹ́ lọ́tọ̀ owó àfihàn là ń gbà yìí ọba tí ò pé pamọ́ kò ní pé pamọ́ títí láyé amínà wọ́n mi owó ńlá mo fẹ́ gbà ọba 20 1 5 2,000 bá mi 2 5 3,000 ó gbọ́dọ̀ pé 20 ẹgbẹ́lẹ̀ ọmọ alábọ̀ yìí dáa àbí àmà àtúwẹ̀rù àkàrà àwọn ìyá mi máa ń ná 500 gbogbo yìí pátá ẹ̀ ní náwó tán àtàmì ni àmìnà àdúrà fún yẹn ti ń lọ bàbá mi ló gbàdúrà bàbá mi ọlọ́run ní jẹ́ náwó tán àmìnà náwó tán àmìnà àbọ̀nìyàn ọlọ́run ló tọ́ yín fún yín délẹ̀ ọlọ́run ló tọ́ yín fún yín délẹ̀ bàbá mi ẹ fún mi lówó àdúrà rẹ̀ owó ńlá àtọwọ́ hajj ọlọ́run ló kọ́ wọn fún wọn délẹ̀ ọlọ́run ló bàbá mi ẹ bù ẹkùnkẹ́lẹ́ yìí wọ́n mi ẹ̀dí náwó tán wala la hawla wala quwwata illa billahi wala la hawla wala quwwata illa billahi ẹjẹ́ ní Allahu Akbar kárí Allahu Akbar gbogbo ìdílé ilé Ìgè lọ́wọ́ kan náà ká máa bọ̀ wọ́n ní àṣàfihàn wa máa nù léèkè níbi nílùú Láràngún máa bọ̀ wọ́n bá ti jókòó ẹ̀yìn sara wọn nù ibi láti rí o ilé Ìgè bí wọ́n ti ní àṣẹ nù àbí ilé Ìgè bí wọ́n ti ní àṣẹ́nu pé ká ṣàfihàn ẹ̀yìn náà ọba tí ò pé pamọ́ lóde kò ní pé pamọ́ títí láíláí. àmín. ilé Ìgè nílùú Láràngún bí wọ́n ti kọ́ bí inú o bí wọ́n ti kọ́ bí inú o báwọn afá ti ní àṣẹ́nu àwọn mẹ́ta mọ̀ rí bí tọ̀. ẹ̀yin má mi wọ́n lọ òfin pamọ́ ya
ká tó mọ lọ síbi ọ̀dọ̀ ọkọ ìyàwó nù. ọmọ alábọ̀ yìí dáa àbí ọ̀fẹ́ máa lọ sí jambi mi ni wọ́n jẹ́ kí àwọn wúláwọ́ máa wò pé gbogbo wọn lù wá lọ́fẹ́. gbọ́n àfa àti mẹ́kàlẹ̀ kò sábà padà wọ́n bì àwọn àfa àtọ́nà ti gbọ́ bùkátà àwọn tààrà kò sóró sí àfa ń bì àfa wa sí ẹni àlùbáríkà tí yóò ní bàjẹ́. Àmín. ẹjẹ́ sàmí. Àmín. gbogbo léègè pátá ọlọ́run níjọ́ dàrú. wọ́n mọ̀ sàmí. Àmín ya Allah. ilé tí ẹ máa ṣe tèmi gbọ́dọ̀ bẹ́ẹ̀ kò ní tẹnu yín jáde. Àmín. la hawla wala quwwata Illa billah. lábẹ́ bẹ́ẹ̀ a lọ síbi kí. àwọn tí àwọn ẹ̀dẹ̀ wọn dá àmà àtúwẹ̀rù. wọ́n ní gbalaja. ẹ̀yin ìyá mi wọ́n tún yẹ máa túlẹ̀ fún wa. àwọn ẹ̀dẹ̀ wọn dá kọ́tẹ̀lé wọn wá. gbogbo yín pátá ẹ̀ délé báre. ọ̀rọ̀ rùn nínú. àwọn ìyá mi ò sàmì dáadáa. gbogbo yín pátá ẹ̀ délé báre. àwọn ìyá mi wọ́n túlẹ̀ fún wọn lọ́wọ́. tí a ti kí wọn tán tí a bá ti kí wọn tán ẹ tó wá kí àwọn ìdílé tiyín náà gbogbo yín pátá ẹ délé báre àmì o ọlọ́run ní jẹ́ kábàámọ̀ lórí ìjókòó. Àmín. ọkọ ìyàwó yá ní kí á kí ẹ dákun lórí ìjọba àsìkò. Bàbá máa pọ̀. wọ́n kí àwọn ọ̀dọ́ ìdílé tí kẹ̀kẹ́ káwọn náà sùn lè fún yín. ẹ̀nà gbalaja. ẹ kí wọn. ọmọ Yorùbá dáadáa. ẹ wá kí àwọn bàbá náà. wọ́n lọ yára fún ọmọ pẹ́ ẹ wá kí àwọn àbá náà. Amina. Alhamdulillah. Ina wá táwọn àfà náà. La hawla wala quwwata kí àwọn àbá kí àwọn náà sùn lè fún yín. illa billahi al-aliyyil azim. Subhanallah. Alhamdulillah. Wa la ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. ọkọ ìyàwó ẹ máa bọ̀ ń bì. ẹ máa bọ̀ ń bì. Allah akbar. Allah akbar. Allah akbar. Kọ̀yàwó yìí. mọ́mí alájà Allah akbar. kò sí bẹ́ẹ̀ yóò ṣe pin nǹkan tó dáa sára tó dáa tí ò ní ewu tó dáa. Kọ̀yàwó yá yìí. bẹ́ẹ̀ yóò gbọ́ pé ẹni àṣìjálì ẹ̀ ni. Ọmọbìnrin kò lọ náà tó kú ẹkún. ẹ yá mi náà. Ní bí lè bá jọ́ ọkùnrin àṣìjálì ni. Alhaji Umar Daud bẹ́ẹ̀ bá ti lọ ájì wọ́n lára wẹ́rẹ́ tẹ̀ ṣe ìyàwó yìí ọlọ́run ó ti kún fún yín. Àmín. ayọ̀ wọn dáhùn sí èmi ò dákun èmi ò ní dáúdà sí wọn nílá jẹ́ kí ò ní láyé. Allah. èmi lárí bẹ́ẹ̀ wà láàrin bí rìn Dáúdà mọ́ yẹ́lù fún wọn. gbogbo lárí bọ́lá ti ṣe fún yín ọlọ́run ní kọjú gbà. Àmín. ọlọ́run àkúgbọ̀ta. Illa billah. olóbi ilé méjì mo ti wí lẹ́ẹ̀kan ẹ bá bọ́ bì. A ti tẹ̀ dákun. ẹ bọ́ bì. ẹ má bọ́ bì. Umar Daud ọlọ́run wọlé àti gbogbo dáúdà pátáláyé ọmọ níláárí ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ yìí níláárí ẹ̀ níláárí dalẹ̀. Àmín. ọkọ ìyàwó èso lò sí. alájì mi àpò ìyàwó ẹ máa bọ alájì mi ẹ máa bọ. Kì í ohun yẹn ní. ok Allah akbar. èló ni ọgbọdọ ẹ ìṣòro sí báàmì tó bá jẹjọ kó mi ní táwa ti rí ọkọ ìyàwó àti ẹ mọ̀jà pílẹ̀ sílé báyìí lọ. ẹ̀yin ìṣòro sí èèyàn níyìn ẹ̀ ìṣòro ọlọ́run ní padà sí lérò. Àmín. ẹ sàmì alájì mi bí a mọ̀ mí ní ìkànnì. Mo àti sàmì. pàdé rí àìmọ́ mẹ́tì pẹ̀lú mi lónìí.
Allah akbar. Hello. Ẹ jẹ́ ní Allah akbar. Allahu akbar. Báwo ẹ jókòó 15? Ẹ jókòó 15 ẹ dákun. Ọlọ́run ló sọ̀rọ̀ yín láàbọ̀ 11 ló wà bẹ́ẹ̀. Inú mi dùn ná. Àìrọ̀. Ẹ tó ẹ jù bẹ́ẹ̀ lọ bá mi. Alájì tí wọ́n tún jọ́pọ̀. 11. Ìyá Ẹ dákun. Alájì mi yìí bá mi ẹ bù rọ́rọ́. Wọ́n bù. má dà sí gẹ́dọ̀. Ẹ bù ẹsẹ̀ yìí tí tó bá ti mú jáde náà. Á gbà bẹ́ẹ̀. Wala quwwata Inna billahi al-aliyyil azim. Alhamdulillah. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata. Subhanallah. Walhamdulillah. Wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Inna billahi al-aliyyil azim. Alhamdulillah. La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله. الحمد لله. ولا إله إلا الله. الله أكبر. الله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله. Alhamdulillah. ẹ kí àwọn ìdílé tìyín náà kí ẹ kí àwọn afákáwọn lọ ṣàdúrà fún yín. Ọya. Ìyàwó ẹ̀dá kan mẹ́jọ pẹ́. La ilaha illallah Muhammadun Maulana. ìyàwó ẹ̀dá kan mẹ́jọ pẹ́. ìlàlá Muhammad. Ẹjọ́ mọ̀ sàmì. Allah la ilaha illallah Muhammadun Maulana. ilaha illallah. ìyàwó tó Maulana. الحمد لله الذي أدانا مولانا شمس الهدى بلغنا مولانا لا إله إلا الله محمد مولانا. الله لك ومنك سلهيك كلما مولانا لك ومنك سلهيك كلما مولانا طلبته وأنجزت الإكرام مولانا. لا إله إلا الله محمد مولانا. الله وما يحبني وما يداني مولانا في جنة الخلد لا بتالي مولانا. لا إله إلا الله محمد مولانا. الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد مولانا. Ìyàwó ẹ̀dá kan yẹ máa bọ̀ ẹ̀dá kan. Ìyàwó ẹ̀dá kan máa bọ̀ ẹ̀yin náà lẹ́ni táìmù ti lọ nísìn. Ìyàwó ẹ máa bọ̀. Ẹ̀yin bá mi àgbàlagbà jù ọmọ bàbá dúró tì í. Order from the highest order ni wọ́n pa láṣẹ ni. Àwọn bàbá ní àwọn náà ń fọmọ lọ́kọ. Àwọn sì máa ń ṣètò. Ó jẹ́ 7 báyìí. 7. 7. 8. Ẹ dákun fún ìyá ń bá mi tẹ́ ń bẹ́ ń kalẹ̀ ẹ dákun ká máa bọ̀. 10 right 10-5 11-5 12-5 13-5 14-5. Àkáǹtì ń kọ́ 14 báyìí 14. Aláàjì ìlú yìí 14 láti rí o. Àwọn bá mi lágbàjì àwọn náà ti ń bọ̀ bẹ́ẹ̀ tó máa bá a dá sí.
Àbáwa nẹ́tìmìlì 2,000 naira. Àwọn ọkùnrin là ń lẹ́jà lọ́wọ́lọ́wọ́ ní báyìí o. Imam Saheed Alhamdulillah. Imam àgbà fún gbogbo olú lọ́rọ̀ gan-an. Àwọn ni wọ́n dùn. Bí ẹ̀ bá ti ọmọ ọ̀tọ̀ bá ti lọ́ọ̀ rí yàn náà nù. 2,000 naira. Ok, ẹ̀yin ẹ̀sùn báyìí. Gbogbo ẹ̀yin ìyá ẹ̀dìdélẹ̀. Owó ìyàwó wa. Ẹ̀jẹ̀ àìmọ̀ máa lọ bẹ́ẹ̀ sí. Gbogbo yín ẹ̀dìdé gbogbo alálẹ́sẹ̀. 46 sáré. Màmá wa alájà tó tán 1,000. Àwọn ọ̀rẹ́ wọn lẹ́ ń wo 1,000. Ìyá wọn lẹ́ ń wo yìí o 500. Ọlọ́wọ́ ẹ̀sán 1,000. Ìyá wa Saheed Amukẹ́kẹ́. Ìyá Ganiya 1,000. Olè àrídàbà. Ìyá wa Elédù 500. Ìyá wa ìyá àgbàna ẹ̀rí ìdíkele 500. Àwọn ìyánu 500. Ìyá lóko 1,000. Mọ̀mọ́ ìyálé ìyàwó 1,000. Ọ̀rẹ́ ẹ̀mọ́ríyàmọ̀nù 500. 1,000. Ìyá Fáìsà 500. Ìyá wa owó ìyàwó lànà owó ìyàwó ni bó ti gbọdọ̀ nínú ni bí a ti máa ń ṣe nù. Mo wá sílé yìí o. Mo bọ́ sílé wa tá a tó amúyàwó lónìí 500. Alájà láti ọba àbọ̀ yìí. Ìyá àgbà ní o nílé bàbá Amukẹ́kẹ́. Alájà wa láti ọba owó ìyàwó ni ẹ máa bá a kà á. Alájà wa Ganiya ẹ máa kà bẹ́ẹ̀ kọ́ máa yé kọ́ máa pé àwa ní owó lọ́wọ́. Ṣe àwọn àgbà lọ́wọ́ wa ni. Ẹ bí alẹ́ ẹ gbà síbẹ̀ ẹ gbàgbà. Ẹ jẹ́ wá gbà sí náà báyìí náà yóò bá ní ìsìn. Bàbá àgbà ọmọ yín kò ní o. Ọmọ yín ní àwa tá a wá mú ọmọ yín àwọn náà kó kú orí o. Ọmọ mi rẹ̀ dáadáa ní wọ́n gbé wá lé wá bá bàbá rẹ̀ nínú ilé. Ẹ jáde sílẹ̀ ká fi ọmọ akókò àwọ̀ kókó orí o. Bàbá dà. Bàbá àgbà gbogbo iye yín tẹ̀ mọ́ rí pátápátá ìtẹ̀lé lẹ́yìn. Amẹ́bí báàgì yẹn wù ní. Báàgì yẹn wù. Báàgì yẹn gbélé ní sọ. Ẹ̀gẹ́ ní ọlọ́wọ́ kí wọ́n rù. Olówó làwọn ọkọ, olówó làwọn ìyàwó kò sólò sí. Allahu Akbar. Ẹ̀gẹ́ ní ọlọ́wọ́ kí wọ́n rù. Allahu Akbar. Àwọn bá mi. Àwọn bá mi náà ti ń débẹ̀. Bá mi ẹ mọ̀ sí ẹ nínáwó tán. Ọlọ́run fi àlùbáríkà sí. Àṣàmì ni ọlọ́run fi àlùbáríkà sí. Aláàláha ọlọ́wọ́lá kúgbọ́ta ẹ papọ̀ ẹ kó fún yàwó ẹ̀dàkùn àfẹ́ tí ọjọ́ náà lọ púpọ̀. Ẹ kó fún yàwó yàwó ẹlẹ́rìí tó kọ́ ẹ̀dàkùn ẹ̀yìn ìyá mi tí wọ́n ti yẹjú yín àbí. Ọlọ́run fi àlùbáríkà sí. Ọlọ́run fi àlùbáríkà sí. Ẹ̀dàkùn ọjà yọ̀ dáwọn báwọn. Ìyàwó ẹlẹ́rìí tó kọ́ ọkọ̀ dà. Lábẹ́ bẹ́ẹ̀ a lọ síbi kí aṣèwọ́ àṣì náà lọ wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run wọ́n lọ jókòó náà lọ wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ìyàwó ẹ̀ lọ́lẹ́ jókòó wọ́n lọ bí wá àṣì náà lọ. bàbá àgbà Imam Muhyiddin. نبي لا نبي بعده المسمى محمد صلى الله عليه وسلم. أما بعد إخوة الإيمان في هذه المجلس المبارك فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أكي الله أكي النبي ومحمد صلى الله عليه وسلم. ليلى أكي وفاني كالي bẹ́ẹ̀ látòrí àwọn bàbá tí wọ́n pè mí wá bíbí báyìí. Bàbá wa Sheikh Dawood. Nínú ọ̀kadà wọn náà lónìí ní wà bí lónìí. Àárọ̀ yìí
náà ni àwọn àgbààgbà méjì náà wá ká mi mọ́lé tẹ́ni mo gbọ́dọ̀ fi tí mo ń ṣe lẹ̀ mo gbọ́dọ̀ wá sí ààyè yìí. Bàbá wa Sheikh Dawood Alápẹ̀rin ọba tó gbé yín kalẹ̀ báyìí ọlọ́run má mẹ́rí yé. Amina. Ẹ jẹ́ bá ń bá wọn ṣe ámínà dáadáa. Amina. Ìtànpè ní oríire Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní inna sa'adatan kullu sa'ada tula al-umur fi ta'atillah. Allahu akbar. Ó ní dájúdájú ìtànpè ní oríire. Ọwọ́ ní kullu sa'ada. Àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ mi bí báyìí ó ní gbogbo ń tán pè lóríire tulul umur fi ta'atillah. Náà ní kẹ́mi ogun Náà ni kẹ́mi ibi títẹ̀lé tọ́lọ́. nípa títẹ̀lé tọ́lọ́. Ọba tó wá gbé ń kalẹ̀ báyìí gbogbo ètò ẹ̀ lò láyé ọlọ́run má jẹ́ bá wọn fi nira lò ó. Amina. Bàbá ẹ di owó mú kì í ṣe nítorí owó tó bá jẹ́ tówó ni ní wá bíbí. Àwọn bàbá ò ṣe torí gbogbo. Wàláì kì í ṣe nítorí owó. Bàbá ìmáàmù méjèèjì gbàǹkọ̀ ẹ̀rí nínú ìfẹ́ ọlọ́run lọ́sọ̀ wípé ìmáàmù mú kí n dín ní o gbọ́dọ̀ débì. Wàláì prógráàmù mẹ́ta mo ní lónìí. Mo wá ń ké kéékèèké torí pé alájọṣejọ ń gbogbo wa kéèyàn wá gbéra rẹ̀ wá mọ ẹ̀nà jáde ní. Ẹni tá a bá sì nífẹ̀ẹ́ òun là máa ń fẹ́ lóde ẹni kì í ṣe tó bá mọ kéwù kì í ṣe tó bá mọ̀ ọ̀rọ̀ sọ. Bó o bá mọ kéwù ju iye pẹ̀lẹ́ lọ tí o bá sì fẹ́ bẹ́ẹ̀ mọ̀gánà banza ni. Mọ̀gánà banza ni gbogbo mọ̀gánà tó bá yí yẹ̀yẹ́ yìí. Hausa ló sọ bẹ́ẹ̀. Ìfẹ́ ni ilẹ̀ Hausa náà lọ ti bí ni. Bó ti rí náà bàbá. Ilé mi àti bàbá wa Àjàní Bello ẹ̀rí bó ṣe kẹ̀kẹ́ kíra wọn lélẹ́yìn. Ọlọ́mọṣẹ́ ìbá forí ti bàbá. Amina. Bàbá wa Sheikh Dawood alámọ̀rí ọ̀rọ̀ yín ọlọ́mọdé ó dàrú. Amina. Bàbá wa ṣe Amina. Amina. Bákan náà afá wa ìmáàmù wa Allahu Kafi ọlọ́mọṣẹ́ ìbá dúró tì wọ́n. Amina. Ọlọ́mọṣẹ́ ìbá dúró tì wọ́n. Amina. Kí gbogbo ẹ̀yin bàbá ó kí gbogbo ẹ̀yin àfa láàyè yìí ìní máa lè máa dá kókó yín lẹ́yọ kọ̀ọ̀kan ọjọ́ ti lọ. Rahmatu Rabbi. Bàbá Ibrahim má fà púpọ̀ mo ti ń lọ nìyẹn tí n bá ti lè wí ọ̀rọ̀ gbọ́dọ̀ kẹ́lẹ́ mo fẹ́ àyà kẹ́lẹ́ mo fẹ́ tú ẹ̀rí màá dúrọ́pù máìkì mo ń lọ nìyẹn ìfẹ́ ló jẹ́ dúró wallahi alazim. Mo kí gbogbo ẹ̀yin bàbá láàyè yìí gbogbo ẹ̀yin bàbá wa lágbàjì mo kí alámọ̀rí ọ̀rọ̀ gbogbo amọ̀dé ó dàrú. Amina. Gbogbo ẹ̀yin àfa ọlọ́run mọ́sá ìbànújó sí yín. Amina. Kí ló rí dù abẹ́lẹ́wọ̀n ọba ńlá lákẹ́ yín ò ní jọba. Amina. Wala wala quwwata. Illa bil aliyyil azim. Kí ìdílé ọkọ mo sì kí ìdílé ìyàwó ìta ṣe lónìí ọlọ́run ò mọ̀jà kábàámọ̀ bú. Àmín. Ẹ̀já ṣe ámínà dáadáa. Amina. Wọ́n ní anádàmà nàdàmà táàní. Wọ́n ní àbámọ̀ méjì náà ni. Méjì làbámà. Ìyá máa ń kábàámọ̀ pé bí bá ti mọ̀ ní ìbá ti ṣe ti pẹ́ ní ti dáadáa ọlọ́run mọ́sá ìjó tẹnu wa jáde. Amina. Wọ́n ṣe sí ní taburu ọlọ́run ò mọ̀ fi sọ gángan wa. Allahumma amin. Wala quwwata. Illa bil aliyyil azim. Ọ̀rọ̀ ànábì àti àyà Sallallahu alaihi wasallam. ẹni pé àwọn kankan ṣẹlẹ̀ ní ìsìn tó fẹ́ máa dá ìfàǹfà sílẹ̀ kí n tètè yanjú rẹ̀ ẹ̀ tí èèyàn bá ń lọlé ọkọ báyìí kí àwọn ìdílé ìyàwó kí wọ́n request fún price táwọn olóyìnbó ń pè ní kíni gift or ẹ̀bùn kò sínú ṣẹ̀ríà ṣùgbọ́n ṣẹ̀ríà ò ta kò pé kẹ́ ẹ mọ̀ fún wọn ẹ má dé o ẹ̀rí mo kọ́kọ́ fẹ́ yabẹ̀ yẹn náà ká tó tẹ̀ yàn nánẹ́ kò sínú ṣẹ̀ríà ṣùgbọ́n anabi wa Muhammad kò Sallallahu alaihi sábọ̀ wasallam. àwọn àgbẹ̀sù àgbẹ̀rẹ̀ àgbẹ̀pọ̀ àgbẹ̀kìnní kan tí wọ́n bá request rẹ̀ ẹ fún wọn wọ́n kì í ṣe dáadáa. ẹ̀yin ìyàwó olóbìnrin lé òní mo fẹ́ pè sákìyèsí
bẹ́ẹ̀ ṣe jẹ́jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá bìlífì pé irú ọjọ́ òní tó ní ó ti ṣe kí ni kó ti wà ó ti bẹ́ẹ̀. wáyé torí wọ́n bìlífì pé ìyá kan lè pa wọ́n Bẹ́ẹ̀ bàbá ni. kan lè pa wọ́n Ìyá kan lè má jẹ́ àwọn ọmọ bí. nínú gbàgbọ́ títí wọn nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ètò àwọn ṣe yìí àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ọba àlekè ọlá ìsọfà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. ọkọ èmi ni kò máa wò ọkọ èmi ni kò máa wò láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ̀rí Kùránì ó ní fankihu ma tabba lakum minan nisa'i. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. wọ́n gbé mi rìn púpọ̀ Ọlọ́run ọba àlekè فانكحوا ما طاب لكم من النساء. amuru alifankihu kuna alifin amuru àṣẹ látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ Ọlọ́run ọwọ́ á ní kiri فانكحوا ما طاب لكم من النساء. alakúnmínà nìsáì máa gbọ́ tọ́ọ̀bà ètò bá wù ọ́ nínú àwọn obìnrin Ọlọ́run ní kẹfẹ́ wọn bíbọ́ ló ti wá gbé مثنى mọ́rọ̀ sí mi Ọlọ́run ọba àlékè ọlá ó wá ní mọ́sínà ẹgbẹ́ láti mélòó ẹgbẹ́ láti méjì obìnrin ẹ̀fẹ́ gbọ́ o irú ọkọ gbogbo àwọn ọkùnrin gbogbo ẹ tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ lọ́kùnrin. àwọn bàbá ìgbà wọn sọ nípa gbogbo ọ̀rọ̀ náà tí wọ́n bá wa wí. ọlọ́run ọmọ tèmi náà jẹ́ wọ́n dọ̀kánú ayé. gbogbo owó pátá àpò àbáwọn wà sí ọmọ lọ. gbogbo ọmọ tèmi náà bí ọ̀gá ni oṣù wọn láyé. Gbogbo ọmọ tó lè yá bí ọ̀gá ni ṣe wá láyé. bóyá fún ìdí. báyìí ọlọ́run gbogbo tèmi náà bí ọmọ ọ̀gá ni oṣù wọn. owó àti Gbogbo tí mo bí lé mọ́ ọ̀gá ni ṣe wá. bàbá wa ní bàbá alápẹ̀yẹ náà ní ká. Àwọn ló ní. káwọn fi dídì. Òbí ọmọ ìṣe bẹ́ẹ̀ ṣe wá àdúrà náà. ọlọ́run wọlé mi náà bí ọmọ wọn ní owó bàbá mi náà. Gbogbo tí mo bí lé mọ́ ọ̀gá ni ṣe wá. Gbogbo àwọn tí ìyàwó fi ẹ̀ṣẹ̀ wá. Òun tó fẹ́ bí àwọn náà ṣe bẹ́ẹ̀. Àwọn tí ìyàwó fi ẹ̀ṣẹ̀ wá yàtọ̀ náà. حمدنا لأن الحمد a lọ síbi ọpẹ́. wọ́n máa ń pèsè owó dákúrò àwọn ọ̀dọ́ dákúrò ọkùnrin níbí ni. Olùwọ́lé fẹ́bí àlẹ́ ìwọlé ìgbébẹ́ ya. wọ́n fi síbẹ̀ fún ọmọ rẹ̀. yáyáyáyáyáyá. wọ́n lè gbọ́dọ̀ bá rí bẹ̀ fún ọmọ sákò àfa ìwé wà. Agbábọ̀ wọn púpọ̀. ọba àdó ti báwa ní. Àmín. aṣẹ́gun wọn ti sẹ́ àmàlẹ́ ní láì. ẹ máa dúpẹ́ lẹ̀ yín náà. ẹ máa dúpẹ́ láti bẹ̀rẹ̀ yín. إليك مولانا على ما أفضته إلينا من الخيرات والبركات حمدنا لأن الحمد لله واجب كنا شر يا رحمن الله أجاني على صلي اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وصحابه وصحابه وسلم وسلم. ẹ dákun gbogbo àwa tí omi ara wa tọ́lọ́run ò bá tí jò kó tí jò dànù àwa tí apá wa ṣiṣẹ́ tẹ́sẹ̀ wa náà bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ẹ dákun ẹjá ti dìbò tẹ́sẹ̀ wa lẹ́ẹ̀kẹ́lẹ́ká ní Allahu akbar kabira. الله أكبر كبيرا. Ajawi lẹ́ẹ̀kẹ́lẹ́ká Allahu akbar kabira. الله أكبر كبيرا. Ajawi lẹ́ẹ̀kẹ́lẹ́ká wá sọ̀kọ̀ wọn. الله أكبر كبيرا. olùlọ́rẹ́ ń tẹ̀ gbé lọ. يا ذا الجود والمجد والعلا. Ẹ̀yin àgbàlagbà ní ìgbàlẹ̀ dákun ẹ̀ bínú nítorí ìjọba àsìkò. Gbogbo ẹ̀rẹ́ kìtà Bàbá wa jọ́ọ̀kì. ẹ dákun ẹ̀ bínú.
nítorí sẹ́tẹ̀ ẹ̀bì àtàbáwùjọ ọjọ́ ẹni pé agbóde ń lọ ẹni tí ó dẹ̀ bá kírun tàná inú máa sọ fún wa pé àwọn ọ̀gá ìwà fòfin òdì tí wọ́n lọ kírun ọdẹ ń kúrò ìbá wa kí dànù gbé pé ó kì í lónìí. Tabarakita tuuti máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. gbogbo tọ́lọ̀ ń bá ṣe ọpẹ́ ni kọ́ bá gboyún kó tó lọ lọ́kọ̀ kò ní problem kó sáà dínà tó sáà dín. Tabarakita tuuti máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. bí èyí bá ti di pé bọ̀dá lágbájá ẹ̀fọ́ àmì lẹ́sẹ̀ ń bì ìkẹwà gòkè ìkẹwà ṣe kíni kan tí ò bá ti ṣe báwọn ọpẹ́ ni. Tabarakita tuuti máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. èyí táwọn ẹlòmíín fowó wá káàkiri lẹ́nu. Tabarakita tuuti. ọmọ gbogbo pọ́ ọmọ gboyún wálé ẹ̀sùn wá ẹ̀sẹ̀ wá gbé tàbí ọmọjọ́ mẹ́jọ olórí ibùkún kan ní kíni. máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. àgbà ìbámu gbẹdú àtìgbà àtàgbà ọlọ́run níjọ́ dé àrùn mẹ́rin lọ́wọ́. Àmín. kí n má rojọ́ pípọ̀ jù nítorí wọ́n rí i pé ó tó ti bẹ̀rẹ̀ ẹjọ́ mi sì máa ń pọ̀ díẹ̀ náà wọ́n ní adúpẹ́ bàbá. mo wá fẹ́ ṣe ní pé ilé là ṣe ń pẹ̀fọ́ ròde nítorí wọ́n ti máa wù wípé ní bẹ́yà àwọn ìdílé ìyàwó bí àwọn àgbẹ̀ náà ẹni tó bá sì mọ nǹkan jẹun ìbínú wọ́n sì ní àlejò ké mọ adìẹ dúdú nínú ìsáfún ara alẹ́ ní ó sọ fún un. àbá kan ò sì lè wá láti ìtakò tún lé wa bá àṣẹ tù àwa la mọlé tù. ìpè ní ọyá amẹ tí ó gbọ́gbọ́ lápò rẹ̀ amẹ tí ò ṣe kíni àtúmọ̀. àmọ́ sábà kan tí wọ́n ń tẹ gbogbo kò ní í dé kí gbogbo ẹ̀ ṣe dáadáa. mo kí bàbá Èkìtì. Salamu kakawli layi. láàmì ẹ̀ sáfù Èkìtì ẹ̀ máa bọ̀. Fi ayati rabbi. àbí yìí mo ní 500 mo ní 200 mo ní 1000 gbogbo tó bá wù kó wà lọ́wọ́ rẹ máa mú bọ̀ náírà márùn tó tún wọ́n gbà tó nígbà owó nù. Lakali abudu ya zalidudi. àwọn ìyá wa dùnú ti ń bọ̀. Wali majidi wali ọ̀la. pèmí kí n bá yín dàn kó. Bàbá ní kan sí lókun, owó tó dàn náà láti pè é. kò yẹ kí n gbájú ẹ̀ lọ́wọ́ yín. Tabarakita tuuti máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. ó pọ̀. Àwọn èèyàn máa dìde. ó yá àwọn Tabarakita tuuti. ìyá wa àlùbáríkà àwọn náà ti máa bọ̀. tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. owó ọpẹ́. Tabarakita tuuti. àwọn àgbà bá owó kà. ẹ rí i pé tí mo ní mo fẹ́ gbà yẹn ẹ rí i kó súnmọ́ rẹ̀. Wàláyé. ẹ rí i kó súnmọ́ rẹ̀. tá a bá mọ̀ ká ẹ lọ kó dálẹ̀. Lọ́dún kò dálẹ̀. ẹ lọ kó dálẹ̀. ìdílé tó ṣẹ́kù báyìí tí mo ń lọ iná ẹ̀ ní ìdílé ọkọ. ẹ dákun ibi tí bàbá ọkọ àti ìyá ọkọ àtàwọn mẹ̀lẹ́bí bí mo ṣe mú ibi tẹ́ wà ẹ dákun kẹ́ máa bọ̀ wá. Ẹ máa bọ̀. Bàbá ọkọ àti ìyá ọkọ àti àwọn tẹ̀sẹ̀ mú wọn wá. Àwọn àgbàjì. àwọn àbáwọ̀ àgbáyé. Wàláyé. Tabarakita tuuti máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. inú tèmi máa ń dùn tèmi bá pàdé àwọn àfáà lóde. Tabarakita tuuti máa tẹ̀sẹ̀ òun àtẹ̀múnà. kò sí ìtòsùn kan táwa náà lọ sílà Wàláyé. tá a lọ mú yàwó Náà lọ lè náwó. a sì náwó ń bẹ̀. àwọn kan wá sọ fáwọn àfihàn ìnáwó ẹtú dànù. Wàláyé. èyí tí ò bá ti dá nínú gbèsè ayé ẹni kò sọ fọlọ. Owó tó ṣe. wọ́n ń wò pé bí wọ́n ti ń dáwó fún wa yẹn pé àtúndínlẹ̀ mẹ́rin kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn afá kọjá bẹ́ẹ̀ o. àwọn àbá náwó ẹ̀yin tẹ́ bá kàn máa bá àwọn àbá lójú jẹ́ pé àwọn àfihàn ìnáwó ẹjọ́ pẹ́pẹ́ kan àwọn àbá náwó pa Wàláyé. kí ni jẹ́ pé àwọn àfihàn ìnáwó. Tabarakita tuuti. dákun kó járí ń pẹ́ kọ́lọ́ dákun kó jẹ́ mi yín ogun. Wàyídà kìlì mara. akégbowó ẹja wa fi kéwúlẹ̀ báyìí àwọn oníkéwúlẹ̀ dúró yìí. Tabarakita tuuti. ẹbí kéwúlẹ̀ wo la fẹ́ Àwọn bá gbà. mi fẹ́ ní mi náà lówó ni. lórí pé ní pé ilé àáfàá ńlá yàtá tí wàá fẹ́ báyìí dúpẹ́ báyìí nísìn. Ọlọ́run àdúgbò. nítorí èmi lèmi náà ṣe wà yí bá ṣe rí jáńjálá wájú yìí táwa náà bá lọ bì kan bá ṣe ń ṣe àwa náà máa náwó. Wàláyé. pé bí mo ṣe wá kóyìn lọ́nà báyìí ìgbà míà lórí Wàláyé. Ó ti yá àwọn bá mi. ìgbà míà. Allahu akbar. bàbá wa àdúró wọ́n ti ṣáájú látòrí míà wọ́n ti fi
amtru 3000 ní àyè ó yá ẹ̀yin wá pàjẹ́dé sí. gbogbo àwọn ọ̀rẹ́ kọ́ńkọ́ àmọ́rí ẹ̀. ẹ dákọ̀ ọkọ ìyàwó ẹ má bọ̀. ọkọ ìyàwó ẹ̀kẹ́ náà mo fẹ́ gbowó ọpẹ́ yẹn. wàláì. ọkọ ìyàwó ẹ̀yin ẹgbẹ́ báyìí ẹ̀kẹ́ náà mo fẹ́ gbowó. ọkọ ìyàwó ẹ dákun lọ́wọ́ kan náà. kò sí wípé ní kí lẹ wí. sẹ́ẹ̀rí ẹ̀ má gbélé lọ́dọ̀ tèmi o tá a bá ti gba gbogbo ẹ̀ tán á kó fún un tó bá ti rórí gbé á gba gbogbo. ọkọ ìyàwó ẹ súnmọ́ wájú. ọkọ ìyàwó ẹ lọ sọ. Muhammad Dawud. ọlọ́run ọba tó ta tẹ́ǹtì ọjọ́ òní tó ta ti dùnú fún tí ọ̀tá tẹ kú. alhamdulilayi. ó tó lọ́pẹ́ àbí ó tó lọ́pẹ́. alhamdulilayi. mọ iye àwọn èèyàn tí wọ́n ti ń lé alájà tàwọn fi kọ́ káàkiri lẹ̀. wàláì. tó wá wo koko tó ní àníṣe àfa yìí náà ní ọ̀dọ̀ ẹ̀ ní lálọ́hùn. ọ̀dọ̀ ẹ̀ ní wùkù oní olómi gbó ó bá rí nǹkan bó bá rí ní ara ìdíjọba yìí ó rí koko wọn ẹ̀ lórí owó ọgbẹ́ tí nígbà 20,000. bíyà 100,000 ni mo ní mo fẹ́ gbà ẹ tó bá sì fẹ́ dá sọ̀rọ̀ tó bá fẹ́ dá sọ̀rọ̀ yóò mú owó wá ni gbogbo ẹ tó bá fẹ́ dá sọ̀rọ̀ tó bá fẹ́ pè mí owó ọpẹ́ ni ọpẹ́ àwọn tí ó yẹ yín lágbára Ọlọ́run ó yá. tẹ̀bẹ́ arákìtà tó dí. ẹ bá kọ wọn láwọn ojú òkú. máa tẹ̀sẹ̀ wọ̀tẹ̀múnà. tẹ̀bẹ́ arákìtà tó dí. máa tẹ̀sẹ̀ wọ̀tẹ̀múnà. àwọn náà lọ fẹ́ yàwó nílẹ̀ ṣe pẹ̀lú wọn lọ́tọ́ náà. 5,000 ó ṣe 10,000 báyàbí. àti rí 10,000. ó ṣe 13. ó ṣe 14. 14,500. 2,000 lélẹ́ àbí ó ṣe lò wáyẹn. ó ṣe wáyé. ó gbọ́ ọ̀pá ọkọ rẹ̀. ọpẹ́ dà ọyọ́ máa bọ̀ ẹ wá gbà. ẹ wá gbà. pẹ̀lú ìpẹ́ ìwà ni. ẹ lọ kó sọ́dọ̀ àwọn àfà. Allah akbar. lakal hamdu ya dhal judi wal majdi wal ula tabarakta tudi ma tasha atamna. lakal hamdu ya dhal judi. ìyá wa ọládẹjọ bá mi ẹ dákun ẹ má bínú ibi tí a bá wà kán fara lé máa bọ̀. ìyá wa ọládẹjọ. àtàṣà àwọn tẹ̀mínà tẹ̀mọ́ra kìtà tọ́jú àtàṣà àwọn tẹ̀mínà. ìyá ní ọ̀sán àdúrà fún yín dáadáa. lakal hamdu. bá a ti dáadáa ní ọlọ́run ní sọ́ńdé wẹ̀yìn. ya dhal judi. gbogbo àwọn ọmọ tọ́lọ́wọ́ bá ti ṣe fún yín ọlọ́run ní jẹ́ fojú sunkún wọn. wọ́n láàjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba wọ́n ló wà àdúrà yín ẹ̀kẹ́ náà tẹ́lẹ́gẹ́dẹ́ kẹfọ́ rẹ̀ bójú kẹ́ lọ jòkó. al-majdi wal ula. èmi fẹ́ lọ jòkó báyìí ọkọ ìyàwó bí ẹ bá wà àti ìyàwó ẹ bá bọ̀. tabarakta tudi ma tasha atamna. ọkọ ìyàwó àti ìyàwó tòní ẹ dákun bí ẹ bá wà ẹ máa bọ̀ láì ní kókó. tabarakta tudi ma tasha atamna. ọ̀rọ̀ yín tó fàdúrà tá a bá ń ṣègbéyàwó báyìí ojú mọ́námọ́ná ojú kìnìún ojú àmọ̀tẹ́kùn a máa ń wo ni. gbogbo bí ẹ bá ṣe ń wò yín ọlọ́wọ́ nìjẹ́ lágbára lórí yín. amiina. ẹ fi kíní ẹ kọrùn dáadáa ẹ fi borí. ẹ fi borí. ẹja náà ká síyàwó tòní. ìyá náà ká sí. ẹja náà ká. àwọn ẹlòmíín ń bọ̀ wíwá tí wọ́n wá bí lónìí ẹ ti ẹ̀já wò ó ti ẹ̀rọ kọ gidi mú wálé. ẹlòmíín bá wá bì. ẹlòmíín wá wòye pé ní kí náà tiẹ̀ fẹ́ dá lára gẹ ẹlòmíín wá pẹ̀ gẹ́yìn ni. òní ìwà dáa ó wá rẹwà ó wá dùn ó wá yẹn. ẹja ṣe lábàá bí náà lẹ́ẹ̀kan náà sí. amiina ya Allah. ẹja tó wọ̀n nà. ẹja ni wala sawfa. wala sawfa. yu'tika. yu'tika. rabbuka. fataridọ. fataridọ. tẹ́ẹ̀bì ló gbèsè ayé yín tán.
ẹ sọ bẹ́ẹ̀. tẹ́sí lè gbèsè ayé yín tán. ọlọ́run dákun má jẹ́ ẹ̀sùnkún. ọlọ́run dákun má jẹ́ ẹ̀sùnkún. tá a bá wá rẹ̀ ń tó gọ sí kọ̀rọ̀. bàbá rẹ̀ ń tó gọ sí kọ̀rọ̀. tó lóun ó fi ìgbéyàwó kẹ́sì lónìí. tó lóun fi ìgbéyàwó kẹ́sì lónìí. tó lóun ó fi pa yín lẹ́kún. tó lóun fi pa yín lẹ́kún. olúwa bá kó àìrójú àìráyè bá wọn. ọlọ́ba kó àìrójú àìráyè bá wọn. ẹ kọjú bá ìyàwó ọkọ ẹ̀yẹ kọjú sílé wa báwọn. kọjú bẹ́ẹ̀. ẹja ni wàlà ní àkìrátù. wàlà ní àkìrátù. khairun laka. khairun laka. minal hula. minal hula. ìgbẹ̀yìn ìgbésí ayé ìyàwó yìí ọlọ́run dákun tó dùn dodo yín lọ. àmín ya Allah. wọlé àjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba. àmín. ọkọ ìyàwó ẹ̀yẹ mú 2000 síbẹ̀ yẹn. ìyàwó ẹ̀yẹ mú 1000. ẹ má jọkọ yín yẹn o. ẹ̀yẹ mú 2000 kẹ́ fi ló yọwọ́ yín. ẹ̀yẹ mú. ẹ̀yẹ mú. àwọn yóò àmọ́ fún lówó tàbá tí wọ́n ń dá wákẹ́ wípé ní ìwọ ilẹ̀ tẹ́tí kò gbọ́ látòní lọ máa gorí rẹ̀ máa ṣe rere. ìwọ ilẹ̀ tẹ́tí kí o gbọ́ látòní lọ máa gorí rẹ̀ máa ṣe rere. ẹ má dálẹ̀. ìwọ ilẹ̀ tẹ́tí látòní lọ máa gorí rẹ̀ máa ṣe ilẹ̀ tẹ́tí kí o gbọ́ látòní lọ máa gorí rẹ̀ máa ṣe ìwé ilẹ̀ tẹ́tí kí o gbọ́ látòní lọ máa gorí rẹ̀ máa ṣe. Tẹ́tí kí o gbọ́, ọmọdé náà fàgọ́ ilẹ̀ wá ṣe ìwà ilẹ̀. Tẹ́tí kí o gbọ́, látòlé lọ fàgọ́ ilẹ̀ wá ṣe ìwà ilẹ̀. Tẹ́tí kí o gbọ́. Àtọ̀gbẹ́lá wà gorí aláṣẹ ìrìnà tẹ́jú kí ó gbọ́. Àtọ̀gbẹ́lá wà gorí aláṣẹ. ẹ wá ké fáti àkẹ́bá yẹn kí ẹ fi bọ́ra yín lójú kẹ́ lọ jòkó. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. mo kí àwọn ọ̀gá mi ájìmọ̀tẹ́ọ̀lá ọ̀làdéjọ́bí kọ́lọ́dà kọ́kọ́ járí pẹ́. alájọsẹ oníwá àjọsẹ wa ọlọ́dà kọ́kọ́ jọ bàjẹ́. mo wá kí àwọn àbáwá àgbà ṣúmọ́ra ọlọ́dà kọ́kọ́ járí pẹ́. iyì tolúwa ti ń tà fún ọlọ́dà kọ́kọ́ jọ dẹkùn. máa wí fún dákun bá bá ti wí sí àlẹ́ bá dápadà o. dákun máa wí fún òfin ọlọ́run. àwọn alájí ní ìdílé o. Abdulhatimi dákun máa wí sọ́wọ́ nǹkan ọlọ́run má jẹ́ mọ̀tàrí ọmọlọ́dún tuntun. àwọn sì bìí jùlọ. àwọn àgbàjì apẹ́yìn àwọn àgbàjì apẹ́yìn èyí ni wọ́n yẹ kí wọ́n gbàgbé sí ọlọ́dún wa tó ti kọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم الفاتح لما مغلق والخاتم لما سبق bá lé ọmọ tí yín náà tó jókè ẹ já sóbi pẹ̀lẹ́ ẹ̀yin obìnrin náà sì rè ẹ ṣàwọn ọkọ yín náà dáadáa. ṣé wọ́n dáadáa. kọ́kùnrin má bà yé obìnrin jẹ́ kóbìnrin náà sì má bà yé ọkùnrin jẹ́
látara bẹ́ẹ̀ bàbá ìmáàmù ní kalẹ̀ mo kí yín. àtẹ̀yìn àdàbọ̀lá wáyé tó wù. ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. àmín. Sheikh wa Tirmidhi Abdul Aziz. àdàbọ̀lá wáyé tó wù. ọlọ́run jẹ́ rí yín pẹ́. àmín. bàbá ìmáàmù alápẹ̀rin Sheikh Dawood ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. àmín. mo kí àwọn àlùfáà wa àwọn alimul qadimi àwọn àfáà tọ́jú mímọ̀ wọn ti pẹ́. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ fáwọn ń jà àfáà níṣẹ́ tí ìbáyé sàkọ́fà àlè jà àfáà àwọn tí wọ́n ti ń jà àfáà kọjọ́ pé mímọ̀ ó di rẹpẹtẹ kó tó dé à ń là àfáà wa tí wọ́n jókòó yìí. àfáà Zùmùrà ni mo pẹ́ mo ti mọ̀ ntí o tẹ́tẹ́ sọ ní ọ̀nà ìmọ̀wùlẹ̀ ara mi mọ́ ó yé mi sí. àfáà Zùmùrà ọlọ́wọ́n jẹ́ kí ẹ̀mí kó gùn fún wa. látẹ̀lúmù yàdí ìdá sẹ́yìfù nábà àsùnẹ́tìlì ábímọ̀mí ní wàdàrú àbà mo lè kí yín àmájọ́ ló lọ wọ́n ti ń kan mi lójú àìgbówó gan ti ń kan lójú séjú máìkì lẹ́gbẹ̀ẹ́ máa wà á jókòó tó bá ti sun yín ọlọ́wọ́n jà rí yín pẹ́ o. ọkọ ìyàwó afẹ́gbà okú túbà lọ́wọ́ yín kò dẹ̀ sí dáadáa àmú kankan bẹ̀ ẹ ti ṣe dáadáa púpọ̀ àlìmọ́ọ̀lù sáárò lè hàn asọ̀rọ̀ ti kà zuhu ó ṣòro fàtú. irun mú lówó ṣòro fàtú ẹni bá láwọn òtá ń jókòó ní ìsìn àìtè fún làánà ní kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ tà sí ọlọ́run jà gbogbo yín ẹ̀ nífẹ̀ẹ́ náà kù. ọlọ́run ẹ̀ Muhammad. sallallahu alaihi wasallam. ọkọ ìyàwó afẹ́gbà owó kútúbà afẹ́gbà owó kútúbà ìtẹ́mi fẹ́ ṣe èmi kọ́ ní sọ yìí èmi fẹ́ gbé owó kútúbà lọ́wọ́ yín ni. owó kútúbà lọ́wọ́ ọlọ́run ó jẹ́ kí ẹ ní àlùbáríkà. àmín. nídùú tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà yìí àti bàbá ọkọ àti bàbá ìyàwó àti ìyá ọkọ àti ìyá ìyàwó ẹ máa bọ̀ wá nísìn. ẹ máa bọ̀. tẹ bá gbọ́n tí mo sọ dáadáa o báyìí ẹ máa bọ̀ wá o ọ̀rọ̀ ọmọ ló délẹ̀ yìí ẹ máa bọ̀ bàbá ọkọ kó máa bọ̀ bàbá ìyàwó kó máa bọ̀ ọ̀rọ̀ ọmọ èṣù ni. ọ̀rọ̀ ọmọ kìí kódà kí yóò jẹ́ mọ̀mú Sáúdí tó bá di bí ọ̀rọ̀ ọmọ kò gbọ́dọ̀ sú. ẹ jáde wá o. ìyá sẹ́yìn ọkọ rèé ẹ dúró báyìí ẹ dúró báyìí ìyá ìyàwó dà ẹ dákun ìyá tí máa ń rojọ́ ẹ dákun ẹ̀jọ̀ wọ́n bọ̀ bàbá yín wọ́n bọ̀ ìyá tí máa ń rojọ́ wọ́n bọ̀ ẹ dákun ṣe gbọ́ ẹjọ́ bàbá ọkọ dà Alhaji wa bàbá Imam wọ́n ṣe dáadáa púpọ̀ wọ́n náwó dáadáa àwọn afa alhamdulillah gbogbo tẹ́lẹ̀ ṣe máa rí sí Ọlọ́run ti bọ̀ wá náà Ọlọ́run ti bọ̀ ní yàrá lẹ̀ o ẹ ṣàánú mi o 2000 ẹ ti gbìyànjú ìjókòó yìí nìsín bẹ́ẹ̀ bá fàkùn mi jábọ̀ lẹ́lẹ̀ owó tàbí ni wọ́n pè calculation ni bàbá mi ẹ̀yin náà fi tún kékun ẹ tún mú kò pé 2000 okùn méjì àwọn okùn méjì tẹ́ẹ̀ka ara òwúrọ̀ wọn nígbà wọn lẹ́yìn ayé wọn dá kọjá báwọn ṣe ẹ̀ka wò àyè mímọ ní ó jẹ́ 4000 ó jẹ́ 5000 báàmì ẹ̀yin náà fa 5000 títí yín náà. nínú lílí bàtà wà lọ́wọ́ akọl. ó jẹ́ 5000 báyìí. 1 2 ọ̀sán yín alẹ́ yín kò ní bàjẹ́ ìyá wa náà fi kún ó jẹ́ 79. ẹ fi kọ́kùn bá mi. tábàkì wà sọ̀rọ̀ bí gbẹ̀nìyà. sọ́ni mo sọ náà nìkan mo fẹ́ lọ ṣèyàwó mo ti níyàwó kan tẹ́lẹ̀ fẹ́ ṣe kejì báyìí mo wá ní tí n bá ilé pẹ́yìn ọ̀rẹ́ mi mẹ́wàá sẹ́yìn wọ́n wá ní ká dá 50,000 èmi nìkan wá kó 20 lẹ̀ ń bẹ̀ ẹ̀yin mẹ́rin yókù wẹ̀ 30,000 kó jọ ẹ má tẹ̀lé mi o ìfẹ́ kó lóòsì tẹ̀lé mi lọ sílé àná wọ́n dojú tì mí lé àná mi o èlò ló wà ń bẹ̀ bá mi ẹ jókòó 3,000. látọ̀fọ̀ àìlẹ́nà àwọn olówó bá tẹ̀lé lọ náà. dáàmà tó dàbò kíta jìrà. olóyè bọ́ ní náà. olóyè sọ pé náà. èèyàn 30 bá ti jókòó ẹ̀ 30 lọ tó lè fún alákùnrin dáhùn ìdáàbò kó mu wá nísìn. owó kútúbà ni wàá fi ilẹ̀ kó wọn tó lọ́wọ́ sẹ́nu ayé rẹ̀. látọ̀fọ̀ àìlẹ́nà. èèyàn 30 alábìrin ẹnikẹ́ni kó sọ ní àyè èèyàn 30 yóò sì pé. dáàmà ṣé wọ́n ló dìde òun sọ pé wọn ò ní dìde má dìde dáhùn tó ìdí ó dìde kárí ó di méjì ó yá ó jẹ́ mẹ́ta ó jẹ́ mẹ́ta nínú yẹn 30 àti rí mẹ́ta báyìí àti rí mẹ́ta báyìí nínú yẹn 30 nítorí èsè tó yìí àwọn nínú yẹn 30 kà pé àti ilé ọkọ àti ilé ìyàwó yẹn 30 àríwí kà pé ọ̀dà ó jẹ́ mẹ́ta ó jẹ́ mẹ́rin ó jẹ́ márùn-ún káyé tó wà ń bẹ̀ yẹn 5,000 nìyẹn that is 10 ó jẹ́ 20. látọ̀fọ̀ àìlẹ́nà. 5 ló wà bẹ́ẹ̀ gbàdá ó jẹ́ 10 ó jẹ́ 11
ó jẹ́ 12 13 ó yá ó jẹ́ 13. ìzámà kúndà mọ́kítàdé. 16 17 18 ó jẹ́ 20. Oh God ó jẹ́ 20 ó kù mẹ́wàá wà láyé káwé tẹ́lá yẹn lọ́sọ̀ fún yín ó kù mẹ́wàá ó jẹ́ 21 ó kù mẹ́sàn-án àárín yà mẹ́sàn-án sí 500 èèyàn mẹ́sàn-án ó gbà yín tẹ́ àwọn ọ̀rẹ́ ọkọ nọ́mbà yìí yóò gbé ní sí. mina ńlá ìyàwó máa ní. ó kù mẹ́jọ ó kù mẹ́jọ ó kù méje mo ti kà á pọ̀ ó kù mẹ́fà ó kù márùn-ún ó kù mẹ́rin ẹnìkan lè kó mẹ́rin yóò kú lẹ̀ ká lọ jókòó ó kù mẹ́ta ó kù méjì báyìí ó kù méjì ó yá ó kó èèyàn méjì péré ta ni ó débẹ̀ ó kéèyàn ẹyọ owó yìí mo ti ń wá ti pẹ́ títí rí ó kẹyọ ọ̀kan ó kẹyọ ọ̀kan. wọ́n ní báwo sùn mẹ́tọ́ mina ńlá ìwà mẹ́rin. ìgbà tá a jókòó tí a débẹ̀ ẹni tó lápò káfọ́ mú tiẹ̀ náà wá nísìn má ti ju àti múrí márùn-ún àti 10 naira àti 5 naira mú wá nísìn àgbà tí o bá ti sí ẹgbà tàbí ẹgbà sí ìyàwó máa bọ̀ wá ẹbá ẹbí ẹmẹ́sì lọ ìyàwó máa bọ̀ gbó lọ́wọ́ rẹ̀ wà láì gbó lọ́wọ́ rẹ̀. tani ká fẹsán náà tún ìnáwó ìyọrọ. mo ti dẹ́kun lẹ́nu látọ̀bọ̀ àlàndà. sáré wọ́n ní kò tí tó yọ̀ sí tí o bá ti dalẹ̀. ìdùnnú lọ́jọ́ òní ọlọ́wọ́ jò dalẹ̀. àmínà. àbúrámọ̀kúnmọ̀lá ẹ jọ ẹ bá fún ìyàwó 2000 naira tó yọwọ́ rẹ̀. látọ̀bọ̀ àlàndà ìbá. àbá àfi kí o ṣe ọmọ tó máa ṣe lẹ́nu eléyìí ò lè ṣe lẹ́nu ìtọ́jú kò ní láti bá sí ẹ tètè ká nà nísìn ká mú jáde ká nà pé èsì tó sọ̀rọ̀ gan. èsì tó sọ̀rọ̀ ẹni máa ṣá Allah. La quwwata illa billahi. Owó tán fún ilé ẹjọ́ àpò ni ẹ mú dání ni. Ẹ ká ẹ̀ alẹ́ ti bẹ́ẹ̀ lọ fún yín ni káyé yín máa dá lẹ́yìn ìjókòó yìí. Lẹ́ẹ̀kan sí ẹni máa ṣá Allah. La quwwata illa billahi. Ẹlẹ́ẹ̀kẹta yìí tí kankan ò bá bí ọ́nú nípa àjókòó wọn yìí dìde fọlọ́n torí wọn. dìde fọlọ́n. tí kankan ò bí ọ́nú torí wọn lónìí tí kankan ò bí mi nínú torí wọn dìde fọlọ́n. dìde fọlọ́n. ó yá dàníyàn fún wọn kó wí sókè. tọrọ fún wọn kó wí sókè. wí sókè jágbọ́n tó ń wí yẹ lépè. ní agbọ́ kábẹ́bà afurasí ọ. ṣé mo bọ̀ ìkúnlẹ̀ náà nù. wàlẹ̀ báwo sùn ẹ̀fọ́ ẹ̀dá ìka padà sí ẹ̀yin méjèèjì lẹ́mọ̀ ọkùnrin fúnra yín nísìnyí ẹ̀yin ọkùnrin ni ẹ fún lówó má fò obìnrin lówó ẹ̀yin obìnrin ẹ fún obìnrin èmi fọ́kàn máa sọ fọ́kàn rẹ pé sáà fọ́ fún mi lọ sáà fọ́ fún mi lọ ọkọ mi máwo ti wá mi ẹfọ́bìnrin ọkùnrin máwo tẹ̀sẹ̀ mi máwo ti ṣe sí mi sáà fọ́ fún mi lọ sáà fọ́ fún mi lọ sáà fọ́ fún mi lọ ọmọ mi máwo ti wá mi máwo tẹ̀sẹ̀ mi máwo ti ṣe sí mi sáà fọ́ fún mi lọ sáà fọ́ fún mi lọ sáà fọ́ fún mi lọ ọmọ mi máwo ti wá mi máwo tẹ̀sẹ̀ mi máwo ti ṣe sí mi sáà fọ́ fún mi lọ sáà fọ́ fún mi lọ fún mi lọ ọkọ mi báwo ti wà mí báwo tẹ̀sẹ̀ mi báwo ti ṣe sí mi sábà fún mi lọ. ọ̀rọ̀ tí wọ́n sọ kẹ́yìn ta ló lè sọ. kò lè sọ bàbá. oúnjẹ tí wọ́n jẹ kẹ́yìn ta ló lè wí. kò tó lè wí. ṣíkì kéńgbèmí akọ yìí san wẹ́wẹ́ ọmọ tírímìsì ọlọ́run máa ṣe yìí làṣẹ rọrùn. ọlọ́run máa ṣe yìí làṣẹ rọrùn. ọlọ́run máa ṣe yìí làṣẹ pẹ̀kọ́. ọlọ́run máa ṣe yìí làṣẹ pẹ̀kọ́. a máa ṣe short. wọ́n ló jẹ́ olóòótọ́. ó jẹ́ olóòótọ́.
olóòótọ́ tí wọ́n wá lẹ̀ jẹun. olóòótọ́ tí wọ́n pe ọkọ ìyàwó lónìí. àwọn àṣà kúrò ní kan yóò. torí tí wọ́n bá ti lè wọnú ọ̀rọ̀ ẹ̀dá. bí ẹ bá ti lè di òkúrọ́. ẹ máa dàrú ni. ẹ máa ń da iṣẹ́ ìyàwó mi àtọ̀rọ̀. yóò dàrin ìyàwó méjì. á dàrin ìyàwó méjì. àwọn àmà ìfọ̀rí wọn gbára. bí àwọn forí ìyàwó àti ẹlẹgbàra wọn. kò mọ létò. kárin ìdílé ló ń dàrú. lóye pọ́pọ́ ló ń dàrú. ọlọ́run ò ní ṣe ti bẹ́ẹ̀. ọlọ́run ò ní ṣe ti bẹ́ẹ̀. ṣe ti bẹ́ẹ̀. ẹ bá ṣe amínà. ìyá ìyàwó ó ní sọ tẹ́ lọ́rùn. ìyá ìyàwó ló tẹ́ lọ́rùn. ṣé kò fẹ́. torí bàmí a máa wáyé. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض. ما في أنفسكم أو لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أرسل إليه من ربه والمؤمنون كلهم آمنوا. aláwọ̀ ẹja máa sanwó àdúrà tí wọ́n ń ṣe omi ọjọ́ ìṣàdúrà ní ẹja máa sanwó. ẹja máa sanwó àdúrà tí wọ́n ń ṣe. قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على